dánwò ló bí yọ kẹrẹ tí a bá ti gbéra láti Benin Republic a máa gbóná yọ tukutukutukutukutukutuku ẹ ń dáùtì Ìgbòho àbí mo sọ fún yín pé Ìgbòho ní kẹ́ lọ máa múra rally tó ń bọ̀ yìí àti ń download ẹ̀ nísìn mo wà ní meeting kan lánàá kábíyèsí Elédùmarè ẹ rò pé mi máa fi gbóná sọ ni ẹ fi mọ gbogbo tó ń lọ ẹ kàn jókòó náà ni ẹ máa fi fake account wò èmi ni mò ń sọ̀rọ̀ agbẹnusọ Ìgbòho kò tilẹ̀ lómìn bàbá Akíntayé fẹ́ yẹ ẹ lọ 2023 kankan ọdún yìí gbogbo ẹ máa pín pátápátá ẹ lọ fọkàn balẹ̀ ó ń bọ̀ ní ẹnájì tó wà lára mi mọ́ ẹ mọ̀ kó mo jáde lánàá mo sùn dáadáa nígbà tó ibi tó pa ń tẹ́ fún àwọn alábá àwọn àkọ́kọ́ kí n jẹun àrórun sùn èmi lẹ́fí máa wà lẹ́fí máa mo sọ fún yín pé Yorùbá máa pín wọ́n ṣeré ni wọ́n mọ̀ pa ń bọ̀ mo sọ fún yín pé federal government mọ̀ pé Ìgbòho ń bọ̀ tẹ́yìn ò bá mọ̀ federal government mọ̀ pé Ìgbòho ò ní sọ pé òun ń bọ̀ kó má wà ẹ lọ bèrè tí ẹ lọ ẹ̀yin tẹ́ bá mọ Ọbásanjọ́ ẹ̀gbọ́n mi gbẹ̀dú ẹ̀rẹ́ yẹn mọ Ọbásanjọ́ ẹ bá sọ fún ọ 2011 Ọbásanjọ́ ọmọ ẹ̀dán pè ní Ìgbòho à ń bọ̀ sí nísìn àwọn ọmọdé ẹ̀yin tẹ́ máa kọ́ divert attention yín kẹ́kọ̀ọ́ jókòó sí abroad ni bẹ́ẹ̀ ni abroad mo jókòó sí poverty country 130 million of you ọ̀rọ̀ border là ń sọ